kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà ayérayé bàbá wa nínú àwọn ọ̀run àṣeyín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá láti tún rí ọjọ́ ìsinmi mìíràn nínú oṣù ìkẹjọ. Agbẹ́yìnga ọlọ́run ìsinmi wa, aláàbò wa, olùrànlọ́wọ́ àti olùpamọ́ wa. Ọlọ́run ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé jíjẹ́ àtẹ̀lé rere apá kìíní. Jíjẹ́ àtẹ̀lé rere apá kìíní a mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá. Kọ́ríńtì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá. Nítorí pé àwa kò dáṣà láti máa ka ara wa mọ́ o, tàbí láti fi ara wa wé àwọn mìíràn nínú wọn tí wọ́n ti yí ara wọn, ṣùgbọ́n àwọn fúnra wọn jẹ́ aláìlóye bí wọ́n ti ń fi ara wọn díwọ̀n ara wọn, tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Róòmù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín o, ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà, èyí tí ń ṣe iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà. Kí ẹ má sì ṣe da ara yín pọ̀ mọ́ ayé yìí o, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun nínú ìrò inú yín o, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Ǹjẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí a ti fi fún yín, kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ lọ ní rírò lọ, ṣùgbọ́n kí ó rò ó níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fún ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Àfarawé jẹ́ ọ̀kan lára àwọn ọ̀tá Kìrìsìtẹ́nì tó ga jùlọ. Ohun tí ó mú kó léwu jùlọ ni pé a kò kà á ní pàtó mọ́ àwọn iṣẹ́ ara nínú ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkànléníogún. Ọ̀pọ̀ onígbàgbọ́ kò sì fura sí i. Bákan náà, ọ̀pọ̀lọpọ̀ rò wípé àfarawé kàn wà fún àwọn ọ̀dọ́ nìkan, ṣùgbọ́n ó wà láàárín àwọn àgbàlagbà pẹ̀lú. Fún àpẹẹrẹ, tí o bá lọ sí ibi ìgbéyàwó tí o sì farawé àwọn akẹgbẹ́ rẹ láti jó sí orin ayé nítorí o kò fẹ́ kí wọ́n rí ìwọ nìkan tí o dá jókòó, àfarawé tí ó mú ọ ṣe ohun tó lòdì sí ìfẹ́ Ọlọ́run nìyẹn o. O kò lè wu Ọlọ́run àti ènìyàn nígbà kan náà o. Ọba Sọ́ọ̀lù gbìyànjú láti wu àwọn ènìyàn, ó sì ṣe bẹ́ẹ̀ tàpá sí Ọlọ́run, ó sì sọ ìtẹ́ rẹ̀ nù, ó sì kú ikú ẹ̀sín. Ìwé Sámúẹ́lì kínní orí 21 ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Má ṣe múra bí àwọn ti ayé o, nítorí o kò fẹ́ kó o dàbí pé o dá wà. Má ṣe lo àṣàkáṣà láti fi ṣàfihàn pé ìwọ náà mọ nǹkan tí ó ń lọ ní ìgboro. Lọ́pọ̀ ọdún sẹ́yìn, mo jẹ́ àlejò tí wọ́n pè ní ibì kan. Nígbà tí ènìyàn Ọlọ́run náà fẹ́ fi mí hàn lórí pẹpẹ, ó sọ pé òun fẹ́ràn ohun gbogbo nípa mi o, àyàfi bí mo ṣe máa ń múra bí ọdẹ pẹ̀lú aṣọ alápá kúkúrú mi. Mo dáhùn pé èmi kì í ṣe ọdẹ o, ológun ni èmi. Ohun tí ó sọ kò mú mi yí padà ní ọ̀nà ìmúra mi o, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ mi wọ́n wọ agbádá gẹ̀rẹ̀yẹ̀ kiri nígbà náà. Lónìí, Ọlọ́run ti gbé mi ga gidigidi láàrin àwọn akẹgbẹ́ mi. Kì í ṣe àfarawé ló ń darí àwọn ọmọ Ọlọ́run o, ẹ̀mí Ọlọ́run ló ń darí wọn. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá. Nígbà tí Kìrìsìtẹ́nì bá bẹ̀rẹ̀ sí ṣe nǹkan nínú ohun tí àwọn ènìyàn yóò sọ tàbí rò, irú onígbàgbọ́ bẹ́ẹ̀ ti dẹ́kun gbígba ìdarí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ sì ti sọ jíjẹ́ ọmọ Ọlọ́run rẹ̀ nù. Ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún pé o gbọ́dọ̀ yàtọ̀ tí o bá máa rí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́ rẹ. Wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tó yára, tí wọ́n sọ̀tọ̀ fún Kristẹni. Ó gbọ́dọ̀ jẹ́ àwọn tí ó yára wọn sí ọ̀tọ̀ fún Kristi. Láàárín àwọn wọ̀nyí,
ó lè ṣe àfarawé ta ni ó lè gbàdúrà fún ìgbà pípẹ́ jùlọ, tàbí tí ó lè ṣe àkọ́sórí bíbélì jùlọ, tàbí tí ó lè jèrè ọkàn lójoojúmọ́ jùlọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú èyí nìkan ni àfarawé tó dára fún Kristẹni o. Àfarawé láti wu Ọlọ́run sí i àti láti súnmọ́ sí i, kì í ṣe àfarawé tó jẹ mọ́ àwọn ohun ti ara. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ṣé àwọn iṣẹ́ rẹ wà láti ìwòye àwọn ènìyàn ni? Ṣé àwọn iṣẹ́ rẹ wà láti ìwòye àwọn ènìyàn ni? Àbí láti ipasẹ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa, gbogbo ibi tí mo ti ṣàfarawé, tí ó ti lù mọ́ ẹsẹ̀, tí mo ti ṣàfarawé tí nípa ti ara, Olúwa jọ̀wọ́ dáríjì mi. Àfarawé ti ẹ̀mí mímọ́ láti máa dàgbàsókè, láti máa jèrè ọkàn, láti máa gbàdúrà àti láti máa ka ọ̀rọ̀ rẹ ní ìgbà gbogbo. Yọ̀ǹda rẹ̀ fún mi Olúwa, kí gbogbo ògo kó jẹ́ tiyín. Ẹ ṣé nítorí tí ẹ ti tú mi ṣe o. Ògo ni fún orúkọ mímọ́ yín. Àmín. Olúwabùkọ́lá Ayákúnní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.